àtúkù dédé àkókò yìí o àfilẹ̀ tó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv káàbọ̀ fún àkọ́tún ìròyìn àkíkà yín àwọn ìròyìn tó gbẹnu tán ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábì míì kájọ máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó wú mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà wọ̀ láti òdì kejì lọ́hùn-ún. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lórí kìnìún láti ìpínlẹ̀ Anambra níbo ti jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Anambra ó ti lóhùn nígbà gbẹ̀rẹ́ báyìí tó ti pàṣẹ kan mọ́ fi kélé òfin gbé gbogbo àwọn tó bá láwọn ń pèrè àwọn babaláwo tó ń ṣe ògùn wàbí tutù ọ̀la fún àwọn èèyàn. Ọ̀gbà bẹ́ẹ̀ ni wọ́n tún ní kí wọ́n lọ ti ilé ìjọsìn kan pa ọ́ eléyìí tó jẹ́ pé ó ń ṣe onírúurú àwọn iṣẹ́ ìbílẹ̀ ni wọ́n ń ṣe fún àwọn èèyàn bíi ògùn owó ṣólà àtàwọn nǹkan míì. Ilé ìjọsìn eléyìí tó jẹ́ ti Ministry of Pastor Onyebuchi Okocha tí ń bẹ ní abúlé Nkwo níjọba ìbílẹ̀ Indemili ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní ẹ̀ǹtí pàìtọ̀ yìí tó mọ̀ ṣe jù ní tiẹ̀ náà ni kó máa ṣẹ́ṣó kó máa ṣe ògùn owó fún èèyàn. Wọ́n ní yóò ṣe àwọn ètùtù kan bí àgbo bí nǹkan kan tó jẹ́ pé onírúurú ẹ̀yà ara èèyàn ẹ̀yà ara ẹranko àtàwọn nǹkan míì ò ní ó ṣe ìpèsè rẹ̀ sínú àwọn kòkò kan tí ó sì máa gbé fún àwọn èèyàn eléyìí tí ó máa gbé fún ọ̀kan máa bù mu eléyìí tí ó máa gbé fún ọ̀kan máa bù ẹ̀. Wọ́n ní púpọ̀ nínú ẹ̀ náà ló wá jẹ́ pé eléyìí tó kàn fi ń gbowó lọ́wọ́ wọn lọ́nà àìtọ́ ni o. Wọ́n ní àwọn míì náà sì ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ń ṣèpalára fún àwọn èèyàn. Wọ́n ní ẹni tí wàá jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Anambra gómìnà Chukwuma Soludo ìyún Ken Emekia òun náà ló sọ di mímọ̀ tó sì ń ti gómìnà sì ń paláṣẹ kan gbàtọwọ́ iléeṣẹ́ tí ń sọ̀rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n lọ ti ilé ìjọsìn ọ̀hún pa báyìí tó sì kó àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń sì kó síbẹ̀ nínú fọ́nrán fídíò kan eléyìí tó ń fi léde lójú òpó ayélujára tó sì ń já rìnrìn wípé ilé ìjọsìn ọ̀hún o ní kò fẹ́ẹ̀ jọ ilé ìjọsìn tó bẹ́ẹ̀ gẹ́ pẹ̀lú onírúurú àwọn àwòrán àwọn eléyìí nǹkan tí ń bàyàn lẹ́rù tí ń bẹ ní ilé ìjọsìn ọ̀hún. Ṣùgbọ́n báyìí ìjọba ìpínlẹ̀ Anambra ó ti ní kan ti ilé ìjọsìn pàìtọ̀ tó jẹ́ pé ògùn owó àti tìtú ọlà òun náà ló mọ̀ ṣe fún èèyàn jù ó ti ní kan ti ilé ìjọsìn náà pa. Láti ìpínlẹ̀ Èkìtì iléeṣẹ́ ọlọ́pàá fi kélé òfin gbé ọkọ ìyàwó kan eléyìí tó jẹ́ pé ń ṣe máa ń ṣàkọlù sí ìyàwó rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì wọ́n ti fi kélé òfin gbé Jimoh Abdulrahman ní ẹni tó jẹ́ pé orúkọ ìyàwó tiẹ̀ tó ń jẹ́ arábìnrin Akíntúndé Bídèmí Táíwò tó jẹ́ pé arábìnrin ọ̀hún ìyún ìyàwó rẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ní kàkà síbẹ̀ náà pàpà síbẹ̀ òun náà ló jẹ́ pé máa ń lo arábìnrin yìí bíi ejò àìjẹni téèyàn bá wo àwòrán rẹ̀ òun náà ló jẹ́ pé arábìnrin onírúurú àpá òun náà ní ọkọ rẹ̀ tó ti dá sí lára wọn eléyìí tó wá ṣe gbẹ̀yìn gan tó fi di pé àwọn kan kà kálẹ̀ fídíò rẹ̀ tó sì fi lójú òpó ayélujára ní ọjọ́ sátidé ọjọ́ 15 nínú oṣù kejì tí a wà yìí òun náà ní fọ́nrán fídíò rẹ̀ tó sì fi tán fi léde lójú òpó ayélujára tí wọ́n á torí ẹ̀ lọ fi kélé òfin gbé gan látẹnu tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì Sunday Àbùtù ó fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní iṣẹ́ rí ọmọkùnrin ọ̀hún wọ́n tààrà ẹjọ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́ tí ń gbẹ́sùn ìwà ọ̀daràn àti eléyìí tí wọ́n ń rí sí mímọ̀ hùwà kò tọ́ sí ọmọnìyàn. Wọ́n ní àwọn èèyàn lágbègbè ọ̀hún náà wọ́n jẹ́rìí sí wípé bí ọ̀gbẹ́ni Jimoh Abdulrahman ní bó ṣe máa ń lu ìyàwó rẹ̀ bí ejò àìjẹnu ní ilé wọn tó ń gbé náà gbé Nova area tí ń bẹ ní ìlú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì. Wọ́n náà àwọn èèyàn ló ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó ní báyìí ńkọ́ wọ́n ti fi kélé òfin gbé ọkọ ìyàwó tí ń lu ìyàwó rẹ̀ bí ejò àìjẹ. Lákòótán láti ìlú Àbújá tí ṣolúlu ilẹ̀ yìí wọ́n ní àwọn ọ̀dọ́ tínú ń bí òun náà ní ọmọ ti lu àwọn ọkùnrin kọ̀rọ̀ sí méjì kan wọ́n ti lù wọ́n títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu wọn ní ìlú Àbújá. Kí ni tí àwọn méjèèjì kí ni tí wọ́n ṣe wọ́n ní ẹni tí àwọn kùnà láti máa ṣe òun náà ni pé kí wọ́n gbé àwọn èèyàn nù pẹ̀lú ọkọ wọn tí wọ́n máa ń pè ní tí wọ́n dáadáa pé wọ́n ní one chance kí wọ́n gbé àwọn èèyàn kí wọ́n sì máa gbowó gba nǹkan lọ́wọ́ wọn. Wọ́n ní lẹ́yìn ọ̀hún kọ́ ni wọ́n bá tì wọ́n bọ́lẹ̀ láti inú ọkọ̀ lórí eré nígbà tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ní ọjọ́ sátidé ọjọ́ 15 nínú oṣù kejì ọdún yìí òun náà ló jẹ́ pé wọ́n mọ̀ tún wà kò tọ́ wọn ní agbègbè Gosa tó yẹ pé
ní agbègbè Gosa lópòpónà Umaru Musa Yar'Adua nílùú Àbújá. Wọ́n ní bí wọ́n ti gbé ọkọ̀ arábìnrin kan rèé tó ń bọ̀ láti Gosa tí sì ń bọ̀ wá sí ìlú Àbújá. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ ni wọ́n bá gbé wọn nígbà tí wọ́n sì dé agbègbè ọ̀hún. Òun ló jẹ́ pé ni wọ́n bá ti arábìnrin yìí bọ́lẹ̀ ò nínú ọkọ̀ láti inú ọkọ̀ tí ń sáré lẹ́yìn tí wọ́n gbowó tán gba àwọn nǹkan lọ́wọ́ rẹ̀ tán. Wọ́n ní Ọlọ́run ló yọ arábìnrin tó jẹ́ pé ọkọ̀ tí ń bọ̀ lẹ́yìn kò gún mọ́lẹ̀ níbi ó jẹ́ pé wọ́n ti bọ́lẹ̀ lórí eré ni wọ́n ní bí ọkọ̀ tí ń bọ̀ lẹ́yìn ọ̀hún ò bí ó ti bẹ̀rẹ̀ sí ní lé ọkọ̀ ọ̀hún lọ ní wípé kí ló dé tí wọ́n fi lè ti arábìnrin bọ́lẹ̀ láti inú ọkọ̀. Òun náà ni arákùnrin tó ń wa ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn tó bá bẹ̀rẹ̀ sí ní pariwo sí àwọn èèyàn wípé kí wọ́n jọ mọ́ lé wọn lọ. Nígbà tí ọkọ̀ ó padà wá fó ọ̀nà gbìyànjú láti mọ́ lé wọn lọ ṣùgbọ́n nígbà tí wọ́n padà dé agbègbè Fatuo ìyún ilé ìjọsìn Foundation of Truth Assembly kan òun náà ni wọ́n padà ní ọwọ́ ti padà bà wọ́n o tí wọ́n sì mú wọn mọ́lẹ̀ síbẹ̀ tí àwọn èèyàn sì wọ́ wọn bọ́lẹ̀ o. Wọ́n ní àwọn náà méjì tó ń bẹ nínú ọkọ̀ ọ̀hún wọ́n ti kọ́kọ́ lù kan pa lẹ́sẹ̀kẹsẹ̀ o. Wọ́n ní ìkejì ń tẹ̀ lọ́wọ́ kọ́ fẹ́ sá ṣùgbọ́n nígbà tó sá wọnú gọ́tà kan o. Wọ́n ní ibẹ̀ làwọn èèyàn tí wọ́n ti ka wọ́n jẹ́ kọ́kọ́ rò pé ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ wọ́n kọ́ fílẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n tún rí i pé ó sì ń mí díẹ̀díẹ̀ o. Òun náà ni wọ́n bá tún súnmọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ rẹ̀. Òun náà nínú béèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ pé ìpínlẹ̀ Ògùn ló ti wá wípé ọmọ Yorùbá sì ni o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tún dáwọ́ lùlù fún wọn ní nígbà ibi ilé ìjọsìn eléyìí tí wọ́n kọ́ wọ́ lọ. Òun náà àwọn tó ń bẹ ilé ìjọsìn wọn pé kán mọ́ pààyàn sí ibi bẹ́ẹ̀ o nígbà tí wọ́n sì padà wọ kó ń bẹ̀ ń kọ́ wọn lẹ́yìn ọ̀pọ̀ kan ìjìjẹ́ ní mòkúta ní mogi wọ́n padà ná o wọ́n nígbà títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu ti òun náà tó jẹ́ lẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà òun náà ni wọ́n dáná sun ọkọ̀ eléyìí tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ láabi hàn. Wọ́n dáná sun ọkọ̀ náà gúrúgúrú wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn méjèèjì wọ́n lù wọ́n pa ò ní ìlú Àbújá látàrí wípé wọ́n ń gbé èèyàn wọn ó sì máa já owó gba dúkìá lọ́wọ́ wọn tí wọ́n sì tì wọ́n bọ́lẹ̀ lórí eré nílùú Àbújá tí ṣe olúìlú ilẹ̀ Nàìjíríà. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ̀ ṣe ń ṣe ohun bẹ́ẹ̀ tí ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé o láti máa subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV. Ẹ ṣeun títí ìgbà míì tẹ́tí mọ́ darapọ̀ mọ́ eré àti àánú olóògbé akọ́mọ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.